La ilaha illallah Muhammadur Rasulullah òdodo de irọ́ sálọ òdodo de irọ́ sálọ òdodo de irọ́ sálọ irọ́ ni láti parẹ́ ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀yin wa ńlé akin kú kalẹ̀ kú àtìgbà akin kábọ̀ sórí ètò Ohun Islam láti Wahab Adam Studio ti iléeṣẹ́ tẹlifíṣàn MTA Africa níbi tí a ti máa ń kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi nípa bí ìgbésí ayé bó ṣe lè rọrùn àti bí ìbátan wa pẹ̀lú Ọlọ́run bí yóò ṣe gúnrégé dáadáa. Bí a bá ti ń fọkàn bá àwọn ètò wa bọ̀ ní ọlọ́kan òjọ̀kan a rí pé a ti kọ́ oríṣiríṣi ẹ̀kọ́. Lónìí a ṣe àgbéyẹ̀wò kókó ọ̀rọ̀ ohun tá ń pè ní Al-Qur'an. Eléyìí ni pé ìwé tí Ọlọ́run fi ṣe ìtọ́sọ́nà fún gbogbo wa pátápátá, pàápàá jùlọ àwa mùsùlùmí. Kí la ń pè ní Al-Qur'an? Báwo ni àlámọ̀rí ìwé yìí ṣe jẹ́ gan ní pàtó? Àwọn tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ lónìí wọ́n ti wà níkàlẹ̀. Murabbi Said Mikael, ẹ káàbọ̀ sórí ètò yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullah. Murabbi Abdulqahar Olówómi, ẹ káàbọ̀ sórí ètò yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Akin káàbọ̀ kẹlọ́n kí ó bá ṣe ìrànlọ́wọ́ fún yín. Murabbi Olówómi, kí ló ń jẹ́ Al-Qur'an? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Al-Qur'an òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah tí ó sọ̀kalẹ̀ fún kárọ̀lá Muhammad sallallahu alaihi wasallam kí ó máa lè máa jẹ́ ìtọ́sọ́nà fún gbogbo ọmọ èdè èèyàn. Ọlọ́run bá sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam fún bí ọdún 23. Lẹ́yìn tí Ànábì sallallahu alaihi wasallam tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ fún wọn, wọ́n láǹfààní láti fi kọ́ àwọn sàhábà wọn tó ti di pé ọ̀pọ̀lọpọ̀ náà bẹ̀rẹ̀ sí ní há sórí, tí ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àwọn àṣẹ àti àwọn àgbékalẹ̀ Ọlọ́run Ọba tí ó wà nínú ẹ̀. Al-Qur'an òun ni ìwé òfin tọ́lọ́run bá ṣe àgbékalẹ̀ fún wa láyé, tó jẹ́ pé gbogbo bá ṣe lólé ayé wa, bá ṣe ṣe tínú Ọlọ́run bó fi dùn sí wa, bá ṣe gbígbésí ayé ìdùnnú, bá ṣe tẹ̀lé àwọn ohun tọ́lọ́run fẹ́ ká ṣe láyé, ìwé ló wà nínú Al-Qur'an. Bákan náà tí èèyàn bá wá ń ka Al-Qur'an, a máa wá rí ìmọ́lẹ̀ Ọlọ́run Ọba, nítorí pé alákọ̀ọ́kọ́ Al-Qur'an à ń kà á gẹ́gẹ́ láti fi ṣe ìbádà ni. Kíka Qur'ani ìbádà ni. Bí èèyàn bá ti wá ń kà á ní gbogbo ìgbà, eré ìjọsìn ni. Bá bá ti wá ń kà á ní gbogbo ìgbà, ìmọ́lẹ̀ Ọlọ́run Ọba a máa wá tàn sí wa láti bí pé a lè máa wá dàgbàsókè nípa ti ẹ̀mí, a sì lè máa ṣe ohun tọ́lọ́run bá fẹ́ ká ṣe láyé. Imam Mahdi alayhi salatu wasalam nígbà tí wọ́n fẹ́ jẹ́ kó yé wa wípé ìmọ́lẹ̀ ní Qur'an, gbogbo ẹni bá ti ń kà á, ìmọ́lẹ̀ yẹn náà ó máa tàn sí lára. Nínú ìkan nínú àwọn kọ̀sídà wọn, wọ́n ní wa kullu nur fil Qur'ani lakin yamilul khaliquna ila dukhan. Wọ́n ní gbogbo ìmọ́lẹ̀ náà ló ń bẹ nínú Qur'an, ṣùgbọ́n àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ parun, wọ́n máa ń rìn lọ síbi èéfín iná jahannama. Wọ́n ní bihi ma shi'ta min ilmin wa aklin wa asrarin wa abkaril ma'ani. Imam Mahdi alayhi salatu wasalam wọ́n ní gbogbo ìmọ̀, gbogbo òye, ọgbọ́n téèyàn bá fẹ́ náà ló wà ní Qur'an. Wa asrarin àti gbogbo àṣírí, wa abkaril ma'ani àti àwọn wúndíá ìtumọ̀, àwọn ọ̀rọ̀ lọ́tún tẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe ń ka Al-Qur'an lẹ́ẹ̀ máa bá àwọn ọ̀tún ọ̀rọ̀ pàdé nínú ẹ̀ ní gbogbo ìgbà. Imam Mahdi alayhi salatu wasalam wọ́n ní ìmọ́lẹ̀ méjì ló wà ní Qur'an. Nurun min ulum, ìmọ́lẹ̀ kan fún gbogbo ìmọ̀, gbogbo ẹ̀kọ́. Ìmọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìmọ́lẹ̀ àlàyé tó dàbí òkúta olówó iyebíye, tó ń já sí wípé bí èèyàn bá ṣe ń ka Al-Qur'an sí, bẹ́ẹ̀ náà ní ìmọ́lẹ̀ Ọlọ́run Ọba ó máa wọnú ọkàn ẹ̀. Àníyàn Ọlọ́run Ọba fún wa láti ṣàsọ̀kalẹ̀ Qur'an, òun náà ni fún wa láti mọ̀ nípa
àlùjánnà báwo la ṣe fẹ́ sin ọlọ́run ọba Allah àti ká kẹ́kọ̀ọ́ nípa àwọn tó ti wá síwájú wa ká sì nímọ̀ nípa àwọn òjẹ́ tó ti wá síwájú wa náà gbogbo àwọn nǹkan wọ̀nyí la máa kà ń bẹ bàbá sì ń kà á ní èròǹgbà ọlọ́run ọba náà ní pé ká máa tẹ̀lé ọlọ́run fẹ́ ká máa kà nítorí pé láti bí ìtumọ̀ Qur'an nítorí pé ohun tá à ń pè ní Qur'an ní èdè òun náà ni ohun tá à ń kà ní gbogbo àṣọ ọlọ́run bá mọ̀ọ́mọ̀ sọ ní Qur'an nítorí pé ó fẹ́ ká máa kà ní gbogbo ìgbà tí wọ́n sọ pé ẹni bá ti pèrè ní mùsùlùmí ó gbọ́dọ̀ máa ka Qur'an ní gbogbo ìgbà nítorí pé òun ni ó máa jẹ́ ìtọ́sọ́nà fún ètò àlámọ̀rí ìgbésí ayé ẹ̀. Jazakallah ẹ̀yin ara wa ń lé oríkì alukurani òun náà ni wọ́n kì fún wa yìí a sì lérò pé bí a ṣe ń bá bọ̀ ó ń yé wa lẹ́sẹẹsẹ kọ́lọ́ ń jẹ́ kí ó yé wa délẹ̀délẹ̀ mọ́rọ́bí Mikael Sam ìgbà wo ni alukurani wáyé ìgbà wo ló sọ̀kalẹ̀ báwo ló ṣe sọ̀kalẹ̀. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Sísọ alukurani kalẹ̀ àti ìgbà tó wáyé nínú ìtàn jẹ́ kí ó yé wa pé síwájú kí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n tó di òjíṣẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó àkọ́kọ́ Asad Khadija radiyallahu anha ni wọ́n ti lẹ́yìn ìgbà kò pẹ́ sígbà náà ti bẹ̀rẹ̀ sí lọ sínú ihò kan tí ó jìnnà púpọ̀ sí Maka níbi tá a ti bí wọn à ń pè ní ihò Hira ibẹ̀ ni wọ́n máa ń lọ ṣètìpó láti lọ fara pamọ́ sí láti lè bí Ọlọ́run láti fara wúlẹ̀ fọ́lọ́run níbẹ̀ ṣùgbọ́n nígbà tó tó àsìkò kan. kẹ́ tó tẹ̀síwájú ó túmọ̀ sí pé ọ̀nà bá a ṣe ń bẹ lọ́hùn ti wà ṣáwájú kí Ọlọ́run tó sọ di òjíṣẹ́ láwọn sálàm di ànábì ọ̀lẹ́ ń gbìyànjú àti sọ láàyè wọn. bẹ́ẹ̀ ni torí gbogbo àwọn òjíṣẹ́ tó ti wá síwájú kó tó dípà ànábì Muhammad sálàm kó tó dípà àyàn wọn lòjíṣẹ́ àwọn náà sin lọ́hùn àwọn náà farapolẹ̀ fọ́lọ́hùn so ànábì náà àwọn náà ò ṣaláì má tẹ̀lé gbogbo bí àwọn òjíṣẹ́ tẹ́yìn náà ṣe ń bẹ Ọlọ́run yìí àwọn náà ń farakulẹ̀ tó pé ìta màá ara mẹ́ka mọ́ ni pé àwọn máa bò ṣà kò sì nífẹ̀ẹ́ sí gbogbo eléyìí torí náà wọ́n máa ń kó ní àwùjọ wọn pátápátá láti lọ farakulẹ̀ fọ́lọ́run nínú ihò yìí láti ìgbà tán ti di ọmọ 30 ọdún sókè wọ́n ti ń lọ ìgbà tán di ọmọ 40 ọdún gẹ́rẹ́gẹ́ ni wọ́n gbàlejò lọ́jọ́ náà nínú ihò náà ní Màláíkà Jibril alayhi salam ló yọ sí wọn ìtàn jẹ́ kó yíwa gẹ́gẹ́ bí Aisha di ṣàlàyé ẹnu Sahih Bukhari radiyallahu anha kitabu wahi wọ́n ní Màláíkà Jibril fa ànábì mọ́ra lẹ́yìn wà tó fa mọ́ra ó sọ fún pé ikra ka wọ́n ní ànábì sọ fún pé ma ànábì kọ́rì kí ni mo fẹ́ kà mímọ́ tí mo fẹ́ kà wọ́n ló tó fa mọ́ra lẹ́ẹ̀kejì àní mo ní ó kà àníṣẹ́ mi ilé ìkan kankan lẹ́lẹ́ẹ̀kẹta wọ́n fa wọn mọ́ra ju méjì àkọ́kọ́ lọ wọ́n fún wọn lẹ̀ wọ́n ní kà ibẹ̀ ní àsọ̀kalẹ̀ àkọ́kọ́ ló ti bẹ̀rẹ̀ láti suratu Alaq gbàdé ikra bismi rabbika alladhi khalaqa khalaqal insana min alaq ikra wa rabbukal akram alladhi allama bil qalam allamal insana ma lam ya'lam ilé ní àsọ̀kalẹ̀ àkọ́kọ́ tí Ọlọ́run Ọba adẹ́dá tó sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láti gbà yìí lásọ̀kalẹ̀ tí ń sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad kìí ṣe wípé ẹ̀ẹ̀kan náà ni a sọ gbòdì Kùránì kalẹ̀ fún wọn tó pé tàbá wọnú Kùránì suratu Isra ọlọ́ba ní wa Qur'anan farraqnahu litaqra'ahu ala nas ala mukthin tó túmọ̀ sí pé Kùránì yìí àwa la ṣe lẹ́sẹẹsẹ fún rẹ̀ kárí ọlá Muhammad sallallahu alaihi wasallam sura Bani Israel akọni yẹn tọ́ka sí bẹ́ẹ̀ ni suratu Bani Israel pé àwa la sọ kalẹ̀ fún rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam lẹ́sẹẹsẹ litaqra'ahu ala nas kó lè bá a máa kà fáwọn ẹ̀dẹ́ ènìyàn ala mukthin lórí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwọn àsìkò kọ̀ọ̀kan wa nazzalnahu tanzilan a sọ kalẹ̀ báyìí kó lè láti lè máa mú lò ní gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ tó túmọ̀ sí pé ẹ̀kan náà kọ́ lásọ gbogbo ááyà tàbáwọn súrà tó wà náà Kùránì kalẹ̀ ó gba odidi ọdún 23 kí gbogbo Kùránì tó sọ̀kalẹ̀ tán fún ànábì wa ọdún 23 bẹ́ẹ̀ ni odidi Kùránì kó tó sọ̀kalẹ̀ tán fún ànábì wa Muhammad a sì bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ rẹ̀ nínú oṣù Ramadan báwo wá ni ipò tánàbì máa ń wà nígbà tí àsọ̀kalẹ̀ bá ń sọ̀kalẹ̀ fún nana Aisha radiyallahu anha nínú Sahih Bukhari bákan náà nínú kitabu wahi wọ́n ṣàlàyé fún wa yí pé lásìkò tí àsọ̀kalẹ̀ bá ń sọ̀kalẹ̀ lọ́wọ́ ànábì a máa wà nípò tó yẹ pé wọ́n máa ń yàtọ̀ sígbà tí nǹkan kan tásọ̀kalẹ̀ ò bá sọ̀kalẹ̀ fún wọn
kódà wọ́n ṣàlàyé fún wa pé á dàbí ẹni pé ṣe náà ń lu agogo létí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀fọ́rí ó máa ń ṣẹlẹ̀ sí wọn lásìkò yẹn kódà kó jẹ́ pé wọ́n wà lásìkò tó pé wọ́n ti ń wà láàrin àwọn èèyàn tó ń ṣe tásìkò yẹn tí sọ̀kalẹ̀ bá bẹ̀rẹ̀ ojú wọn á yí padà wọ́n mọ̀ aláàgùn kódà kó jẹ́ pé àsìkò òtútù ni àgùn wọn máa jáde lára ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé Ọlọ́run bá náà ló sọ pé inna sanulki alayka qawlan thaqilan àwa ni aṣọ gbólóhùn tó wúwo yìí kalẹ̀ fún rẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó túmọ̀ sí pé kì í ṣe pé nǹkan eré tàbí nǹkan gbẹ̀fẹ́ níbi Al-Qur'an ti sọ kalẹ̀ Ọlọ́run bá ló sọ kalẹ̀ láti lè tẹ̀síwájú ìtọ́sọ́nà èyí tó ti ń bábọ̀ láti oyé àwọn ànábì kọ̀ọ̀kan tó ti wá sáyé torí pé Kùránì òun náà ni ìwé òfin ìgbẹ̀yìn tá a kó gbogbo òfin tí ó lè ṣe ọmọ ìdíyàn láǹfààní láyé bí àti lálẹ́ àkẹ́mọ̀ sínú rẹ̀. Jazakallah adúpẹ́pọ̀ ní ọwọ́ yín jẹ́ kí n padà wá sọ́dọ̀ mọ̀rọ̀bí olówó mi sáà bí ó bá jẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa ọ̀rọ̀ ẹnu òun náà ni Al-Qur'an kì í ṣe pé ẹnìkan ti kọ sílẹ̀ ló wá gbé fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam mọ̀lẹ́kà Jibril tọ́lọ́ fi ṣe olùgbà Al-Qur'an wá fún òjíṣẹ́ ńlá Muhammad sallam ọ̀rọ̀ ń ló sọ fún wọn ọ̀rọ̀ làwọn náà sì fi ń kà á fáwọn èèyàn báwo ló ṣe wá di ń ta kọ sílẹ̀ tí tàbí tóbi dé bí tá a bá dé lónìí tá a fi rí Al-Qur'an ń kíkà. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbàtí màláíkà Jibril bá wá sọ àyá Al-Qur'an kalẹ̀ fún wọn tán bá ti ń kà fún wọn bó lè jẹ́ pé níbẹ̀rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tán bá ti ń kà fún wọn àwọn náà fẹ́ kà padà pẹ̀lú ẹ̀rù pé káwọn bá gbàgbé Ọlọ́run bá wá sọ àyá Al-Qur'an kalẹ̀ pé la tuharrik bihi lisanaka lita'jala bihi má ṣe máa mi ahọ́n ẹ nígbàkígbà tí a bá ti ń kà Qur'an fẹ́ nítorí pé ó fẹ́ sáré kà inna alayna jam'ahu wa Qur'ana ojúṣe àwọn Ọlọ́run bá ní láti kó Qur'an yìí jọ wa idha qara'nahu fattabi' Qur'ana tá a bá ti ń kà fún ẹ wọ́n sá ti máa tẹ̀lé ètò Ọlọ́run bá nìyẹn lẹ́yìn tí wọ́n bá kà fún kárọ̀lá Muhammad sallallahu alaihi wasallam tán wọ́n wá kà fún àwọn sọ̀hábà wọn àwọn sọ̀hábà ní sallallahu alaihi wasallam wọ́n wá ha sórí Ànábì ní kí wọ́n kọ sílẹ̀ báyìí náà ni Ọlọ́run bá ṣe ṣètò láti lè fi dáàbò bo Al-Qur'an nítorí pé àdéhùn Ọlọ́run bá ní láti dáàbò bo Qur'an lábẹ́ sọ́mọ̀ lẹ́ni kò sí ìwé kankan tí ó wà bó ṣe wà láti gbà tá a ti kọ́ ti di èní Al-Qur'an ọgọ́rùn ọdún 14 sẹ́yìn náà ni a ti ṣe àgbékalẹ̀ Qur'an títí dèní bó ṣe wà náà ló ṣe wà aráàfin kankan kú ònú ẹ̀ táwọn sàhábà bá ti wá ha sórí tó bá ti wá kọ sílẹ̀ lẹ́yìn ìgbà tánù sallallahu alaihi wasallam tí wọ́n lò pẹ̀lú wọn tí wọ́n bá wọn gbáyé táwọn lọ tí ànú sallallahu alaihi wasallam tí wọ́n kú Abubakar radiyallahu anhu náà ni wọ́n kọ́kọ́ ṣe àgbékalẹ̀ akíkọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣètò báwo la ṣe kọ́ ohun tó sì fáwọn náà ni wípé nínú ogun kan tí wọ́n jà ogun Yamama tó jẹ́ pé àwọn tí wọ́n hálù Qur'an sórí náà ni wọ́n kú nínú ogun ọ̀hún làwọn èèyàn fi gba Abubakar lámọ̀nà wípé bá ń lọ báyìí táwọn tó há Qur'an sórí bá ń kú ṣé a ní gbàgbé Qur'an báyìí ó ṣe pàtàkì láti wá kó jọ kakọ sójú kan lẹ́yìn ìgbà tí Abubakar tí wọ́n gbà wọ́n wá ṣètò láti kọ sílẹ̀ Zayd bin Thabit láti òun ni wọ́n yàn láti jẹ́ kí ó darí àkóso kíkọ wọ́n sì kọ ẹyọ kan ṣe ni wọ́n kọ lọ́dún náà lọ́hùn lẹ́yìn eléyìí wọ́n tọ́jú sọ́dọ̀ ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam Hazrat Hafsa nígbà tó di àsìkò Hazrat Uthman tí ń ṣe khalifa ẹlẹ́kẹta lẹ́yìn ikú Ànábì Muhammad sallallahu alaihi wasallam náà ni wọ́n wá ṣètò láti rí pé wọ́n kọ ní ọ̀nà tí àmín tó pọ̀ lóbi pé wọ́n fi kọ bí méje nígbà náà lọ́hùn wọ́n kọ wọ́n sì fún àwọn ìlú kọ̀ọ̀kan bíi Kúfà àtàwọn ìlú míì ìdí tí ó ṣe wá di pé lénìí àti wá ní lóríṣiríṣi òun ni pé ṣe mọ̀ pé ìmọ̀ ń tẹ̀síwájú ni ó ti wá di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní èrò bẹ̀rẹ̀ sí ní pọ̀ nínú Islam oríṣiríṣi tẹ́sán ṣé kìí ṣe pé Qur'an nìkan ṣe náà ni ṣùgbọ́n ṣe mọ̀ wípé àti wá tẹ̀ ní ìwé lénìí nígbà náà lọ́hùn ọwọ́ ni wọ́n fi kọ ṣùgbọ́n lénìí àti wá tẹ̀ jáde pẹ̀lú ẹ̀rọ tàti wá gbé káàkiri ṣùgbọ́n tó wà ń bẹ̀ náà ni wípé Qur'an ò yàtọ̀ síra wọn lénìí nígbà tí wọ́n kọ́kọ́ kọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn ò fi àmì sí lórí wọn ò fọmọ sí nídìí gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà táwọn tí kìí ṣe Lárúbáwá bẹ̀rẹ̀ sí dé gba Islam
ó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní pé Qur'an gbèkúgbè láti lè wá jẹ́ kí wọ́n pè bó ṣe yẹ kí wọ́n pè é ó di ohun tí à ń fọmọ sí lórí tí à ń kọ sílẹ̀ lẹ́ni bó jẹ́ jẹ́ pé fúnra rọ Ọlọ́run ọba náà ló ti pe Qur'an ní alikitab ló ti pè níwèé láti pèlè ọjọ́ àwọn èèyàn lè máa sọ wípé kí ló dé tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ṣe kọ́ kó jọ kó di odidi bó ṣe wà lẹ́ni nígbà ayé wọn ìdáhùn sí yẹn òun náà ni wípé Ọlọ́run bá sọ Qur'an kalẹ̀ títí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fi jáde láyé ni so ó máa nira láti di pé bóyá wọ́n kọ́ lójú ayé ṣùgbọ́n ètò kíkọ àti kíkójọ ètò Ọlọ́run ọba ní inna alayna jam'ahu wa Qur'an Ọlọ́run ọba ní ètò àwọn Ọlọ́run ọba ní àwa la ṣètò kíkọ òun ló fi di pé ó wá di ohun tí a kọ sójú kan léni tí gbogbo àwọn èèyàn àtẹni tó ó láǹfààní àti jẹ́ ọmọ lárúbáwá àtẹni kìí ṣe lárúbáwá gbogbo wa la ní alukuran ní èyíkéyìí ààyè Qur'an ò sì yàtọ̀ láti èyíkéyìí gbogbo ìlú gbogbo agbègbè alukuran kò ṣe. Jazakallah àdúpẹ́ pọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tẹ́ ṣe fún wa eléyìí ni ló máa jẹ́ kí n béèrè lọ́wọ́ yín pé báwo la ṣe lè ó ní kíkọ́ àti kíkọ́ àti kíkà alukurani Ọlọ́run ti ṣe fún alukurani fúnra rẹ̀ báwo la ṣe lè wá kọ́ alukurani yálà ẹni tó ṣe wọnú ìsìláàmù ni àbí ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tí ó ti mọ̀ kankan nípa alukurani ọ̀nà wo ni a fi lè kọ́ alukurani nírọ̀rùn. ṣeun kíkọ́ alukurani ojúṣe gbogbo ẹni tó bá pẹ̀rẹ̀ ní mùsùlùmí ni yálà lọ́kùnrin àbí lóbìnrin lọ́mọdé àbí lágbàlagbà tó pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní khairukum man ta'allama al-Qur'an wa 'allamahu ẹni tó lóore jù nínú yín lẹ́ni náà tó ní máa al-Qur'an tó fi kọ́lọ̀ mi láàyè mi wọ́n ní allimu awladakum qira'ata Qur'ani wa hubba nabiyyihi ẹ kọ́ àwọn ọmọ yín ní kíkà al-Qur'an àti fẹ́ òjíṣẹ́ wọn tí ṣe Muhammad sallallahu alaihi wasallam àmọ́ pé síwájú kí Qur'an tó dé kó tó gbẹ̀gbọ́n aláwọn òwe tó síwájú tí a fi rán àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan bíi Taureta Injila Sebura àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n Qur'ani o náà ni wó òfin ìgbẹ̀yìn kò sí nǹkan kan kò sí ìwé mi tí ó wà tó wá borí ẹ̀ ló fi jẹ́ ojúṣe gbogbo mùsùlùmí láti mọ̀ ká lọ́jọ́ tòní bá bá fẹ́ mọ̀ Qur'ani kà kì í ṣe tá a gbé tá a kàn máa kà bẹ́ẹ̀ bí kò ṣe pé a padà síbi ìpìnlẹ̀ Qur'ani ní àwọn lẹ́tà àwọn àràfí tí a ní láti kọ́kọ́ mọ̀ à ń pè wọ́n ní al-hurufu al-hijaiya tàbí al-hurufu al-arabiyya nígbà tá a bá mọ̀ wọ́n alifu bá ta sata mọ̀ yẹn kà á rí pé a máa jọ yẹn pọ̀ ní méjì orí mẹ́ta títí torí ẹ̀ ní ìjọ mùsùlùmí abidi ti Yorùbá bẹ́ẹ̀ náà alifu bá ta sáà ṣe wà nínú ti Lárúbáwá nígbà tá a bá bẹ̀rẹ̀ sí kọ́ ilé yìí ìjọ mùsùlùmí adíyà káàkiri gbangba àgbáláyé wọ́n wá ṣètò pé báwo la ṣe fẹ́ mọ̀ ọ́n kà kó lè bá a rọ àtọkùnrin àtobìnrin àtọmọ kékeré àtàgbàlagbà lárùn láti mọ̀ ọ́n kà wọ́n ṣe gbé yasanal Qur'an kalẹ̀ ní ìbámu sí ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ nínú suratu Qamar wípé wàlá kọ́dí yasanal Qur'an lè zikir fahal mi mudakir tó túmọ̀ sí pé àwọn Ọlọ́run ọba la ṣe Qur'ani ní ìrọ̀rùn fún yín fún ìrántí tó túmọ̀ sí pé ẹni tó bá ti lè gbìyànjú tó mú yasari náà tá à ń ṣàlàyé yìí pẹ̀lú ògo Ọlọ́run láàrin oṣù 3 sí 6 yóò mọ Qur'ani kà a mọ̀ wípé Qur'ani kíkà lọ́dọ̀ àwọn mujawidun àwọn tó ń ṣàlàyé ẹ̀tọ́ tó yẹ ká fún àràfí kọ̀ọ̀kan oríṣiríṣi àlàyé náà ṣe fún wa gbòlé ògo Ọlọ́run bá ìjọ mùsùlùmí náà ti kó gbogbo àlàyé yìí sọ jọ sínú yasari náà èmi ni ìzìhárù ìdìgọ́mù ìfáwù lọ́dọ̀ àwọn mujawid gbogbo ẹ̀ pátápátá ló wà nínú yasari náà tó yẹ pé tó bá gbé lónìí tó sì ká tó tẹ̀lé gbogbo àwọn òfin àti ìlànà tí a fi ń kọ́ni nínú ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run tó bá parí lónìí bá bá gbé Qur'ani fún ọ ibikíbi tó wù kan ṣe fẹ́ ẹnu Qur'ani ó kà pẹ̀lú ògo Ọlọ́run ní ó fi jẹ́ pé à ń ṣe wàlímọ̀ nínú ìjọ mùsùlùmí adíyà ó rọrùn fáwọn ọmọ lè kéwú tó pé kìí ṣe lè kéwú èyí tá lọ kọ́ Suratu Fatiha sórí tá kọ́ ìbẹ̀rẹ̀ alif lam mim tá ní ó yá wá kà èèyàn lè háyẹn sórí kó dẹ̀ ṣe wàlímọ̀ káṣíbò mi kó má lè kà ṣùgbọ́n nínú ìjọ mùsùlùmí adíyà káàkiri àgbáńlá ayé ẹ̀ ń bá ka yasanal Qur'an pẹ̀lú ògo Ọlọ́run ọba kò síbi kí tó fẹ́ ṣe fún inú Qur'ani yóò kà yóò fún gbogbo ara fi ní ẹ̀tọ́ tó tọ́ sí àtọ́ kullu harifin haqqahu wa mustahaqahu tó túmọ̀ sí pé kò ní pèpèkúpè torí ẹ̀ rúbà kọ́rí wùlì Qur'an wal Qur'an jẹ́ àánú tánàbí sọ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń ka Qur'ani ṣùgbọ́n torí pé àwọn ìpèkúpè ń sáwọn tí wọ́n ń kà ó lè máa jégún fún wọn kì í ṣe tó bá kọ́ Qur'ani pẹ̀lú kíka yasanal Qur'an irú yìí ó jẹ́
pẹ̀lú ògo Ọlọ́run kò sí àyè tó ṣí nínú Al-Qur'ani tí ò ní rọrùn fún láti kà. pẹ̀lú ògo Ọlọ́run gẹ́gẹ́ bí ìlànà tá a fi gbà kọ́. ká tó wá tẹ̀síwájú lórí àwọn kókó ọ̀rọ̀ tó kù ṣé kákan kọ́ Al-Qur'ani nìkan ká kọ́ bá ṣe ń kà ó ti tán síbẹ̀ náà nù kí tó ní ojúṣe míì tó tún rọ̀ mọ́ lẹ́yìn tá a bá kọ́ tán. kò tán síbẹ̀ o torí pé àwọn Yorùbá wá ní ìbẹ̀rẹ̀ kọ́ ló níṣẹ́ ẹ ń bá kọ́ Kùránì tó mọ̀ ọ́n kà yóò gba aládàá yìí pé ó ń ka Qur'an ẹ̀ ń bá ti kọ́ Qur'an tó ń kà á gbogbo aráàfin kọ̀ọ̀kan tó bá ń pè náà ni ládàá wà fún tó bá wá ń kà á bẹ́ẹ̀ èyí tí ó fi wá ní ìtumọ̀ jùlọ tí ládàá ó fi kún rẹ́rẹ́ ni kó mọ̀ túmọ̀ ohun tó ń kà tó bá tó wá mọ̀ túmọ̀ ohun tó ń kà tán èyí tí ládàá yóò tún fi wá kún rẹ́rẹ́ jùlọ oníkó tó wá gbàgbọ́ yé ohun tó ń kà ló fi jẹ́ pé nínú ìjọ mùsùlùmí lọ́jọ́ tòní bá a bá kọ́ Qur'an tán à ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ léèké wa à ń tẹ̀síwájú lórí ìtumọ̀ wọn tá a bá túmọ̀ tán ó ní ìwé atúmọ̀ Al-Qur'an aṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tí kàlífà ẹlẹ́ẹ̀kejì Asrat Mirza Bashiruddin Mahmud Ahmad tí wọ́n kọ eléyìí náà ni àwọn àáfà àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ yìí náà máa ń kà tá a tún fi máa ń gbàgbọ́ yí àwọn kókó tó yẹ pé ó lè dojúrú mọ́ àwọn míì lójú nínú Islam lọ́jọ́ tòní la fi máa ń ṣàlàyé torí náà kéèyàn kọ kó mọ̀ túmẹ̀ kó dẹ̀ tó mọ̀ túmọ̀ àlàyé tó wà ń bẹ̀ ọ̀nà ló dájú. Jazakallah adúpẹ́pọ̀ fún àlàyé tẹ́ ṣe mọ́rọ́bí olówó mísà àti gbọ́ ìtumọ̀ Al-Qur'ani àti gbọ́ bó ti yẹ ká kọ́ Al-Qur'ani àti pàtàkì kíkọ́ Al-Qur'ani àwọn kan sọ pé bá Al-Qur'ani ṣe wá rí òun lóòótọ́ kò yí padà sí bá a ṣe sọ kalẹ̀ nígbà yóò jíṣẹ́ ńlá Muhammad sallam àmọ́ síbẹ̀ wọ́n ní àwọn ẹsẹ̀ kan wọ́n pàkan rẹ́ wọ́n para wọn jẹ nínú Al-Qur'ani báwo lè léyìí ṣe rí ṣé lóòótọ́ ni. ó ṣe ní láàánú wípé àwọn kan sọ pé aya Al-Qur'an ó para wọn jẹ àbí kan pàkan rẹ́ nasikh wa mansukh yẹn ni pé aya kan tí a parẹ́ àtèyí tá a fi parẹ́ ṣùgbọ́n Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ eléyìí fún wa kò sí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó fìdí múlẹ̀ tí ó sọ fún wa pé aya Qur'an kan pàkan rẹ́ nígbà ayé wọn àwọn aya Qur'an tí wọ́n wá mú wá láti fi jẹ́rìí ọ̀rọ̀ pé aya kan pàkan rẹ́ àìgbàgbọ́ yìí ẹni nínú Suratul Baqarah àmì tọ́lọ́ bá sọ pé ma nansakh min ayatin aw nunsiha na'ti bi khayrin minha aw mithliha alam ta'lam anna Allaha ala kulli shay'in qadir Ọlọ́run bá ní àwọn aya kan tá a bá fi pa àwọn aya kan rẹ́ àbá àwọn tá a bá yẹ kẹ́ gbàgbé na'ti bi khayrin minha àmú èyí tó dáa jù yẹn wá aw mithliha àbí irú ẹ̀ nínú aya Al-Qur'an yìí àti aya Al-Qur'an mi tó wá sọ́tò náà tọ́lọ́ bá ní wa idha badalna ayatan makana aya nípa bá fi aya kan tàbá fi rọ́pò aya kan àwọn ààyè méjèèjì wọ̀nyí ohun tí ó ń túmọ̀ sí tàbá wo ibi tí aya Al-Qur'an yìí ti jáde aya tó wá síwájú ẹ̀ àti tó wá lẹ́yìn ẹ̀ Ọlọ́run bá ń sọ nípa àwọn ahlul kitab àwọn oníwèé lọ́lọ́run bá ń sọ nípa àwọn tó ti wá síwájú aya Al-Qur'ani Ọlọ́run ò sọ nípa Al-Qur'ani aya ti Qur'ani Ọlọ́run bá ń sọ nípa aya àwọn oníwèé àwọn ẹsẹ̀ àwọn tí àwọn òwe tó ti wá síwájú Al-Qur'an yẹn ni pé èyí tí a bá nígbà yẹn lọ́hùn àwọn tí ò wúlò nínú wọn mọ́ tá a bá ti mú wọn kú náà ti bi khayri minha àmú yìí tó dáa jù yẹn lọ wá èyí tẹ́ bá sì ti gbàgbé Ọlọ́run bá ní àmú irú ẹ̀ wá so láàyè yìí Ọlọ́run ọba ò sọ nípa ipe òun fẹ́ fi aya Al-Qur'an nìkan pa ìkan rẹ́ àwọn tí wọ́n kọ́kọ́ dá wa láyé lẹ̀ àwọn mustashirikun àwọn tí wọ́n fẹ́ da ẹ̀sìn rú mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ àwọn ọkọ̀ dálẹ̀ ó sì wá ṣe láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí náà wá tẹ́wọ́ gbà á àwọn tí wọ́n sì ń sọ pé aya kan pa kan rẹ́ ó ń túmọ̀ sí pé wọ́n gbàgbọ́ yé Qur'an nìyẹn nítorí pé fúnra ara Ọlọ́run ló ti sọ fún anu Qur'an wípé inna nahnu nazzalna zikra wa inna lahu lahafizun àwọn Ọlọ́run ọba àwa la sọ azikiro Al-Qur'an yìí kalẹ̀ àwa náà láti dáàbòbò ọlọ́ba ní dáàbòbò Qur'an ìkan ò lè pa kan rẹ́ bó tilẹ̀ ń kó mọ́ tá a bá sọ pé ìkan pa ìkan rẹ́ ó ń túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ Ọlọ́run bá kọ́ wà tí ò wúlò nìyẹn nàwùzù bí láì tí ó sì ní rí bẹ́ẹ̀. kí wàá ní ìdí tó fi sọ kalẹ̀. kí ni ìtọ́nà máa yẹ sọ kalẹ̀ nígbà tó ní wúlò. bákan náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ kó yé wa wípé gbogbo aya Al-Qur'an pátápátá la ń láti tẹ̀lé láì fi kọ̀ọ̀kan sílẹ̀ ó ń já sí wípé aya kan ò pa kan rẹ́ bá a báyìí tí gbọ́ àgbọ́yé àwọn aya Al-Qur'an yìí
ká bẹ̀rẹ̀ sí ní máa wá ìmọ̀ síwájú láti gbọ́ àgbọ́yé ẹ̀ síwájú àsìkò yìí wọ́n ní àyà bíi 105 náà ni ó para wọn rẹ́ nígbà tó yá àwọn àfáà kan wọ́n ṣàgbéyẹ̀wò ẹ̀ wọ́n ní ara ó ti pọ̀ jù wọ́n sọ di 21 nígbà tó yá wọ́n sọ di 5 nígbà tí Muhammad alayhi salatu wasalam wá dé wọ́n wá ṣàlàyé márààrún tó kù fún wa pé àyà kan ò lè pàkan rẹ́ bẹ́ẹ̀ báyìí tí ìgbọ́yé lẹ̀ tí ìgbọ́yé so nítorí ìdí èyí àyà kan ò pàkan rẹ́ nínú Qur'an gbogbo àyà lè Qur'an pátá náà ló ní ìdídáyé sọ̀kalẹ̀ ló sì ní àwọn iṣẹ́ tó máa ṣe láwọn àsìkò kọ̀ọ̀kan títí wọn lóòrèkóòrè láti ìgbàdégbà tẹ̀sákàlá àdúpẹ́pọ̀ mọ́rọ́bí Mikael ká tó wá máa lọ ìmọ̀ràn owó náà lẹ́ní fáwọn èèyàn wa lórí Al-Qur'ani. Alhamdulillah tá bá wo ìtẹ̀síwájú kọ̀sídà eléyìí tí asirati Muhammad alayhi salatu wasalam tí afa ti kà fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibì kan wà ń bẹ̀ tí wọ́n ní fa ayna yakunu lil Qur'ani mithlu fa laysa lahu bi hadha al-fadli thani pé ibo lẹ ti fẹ́ ríru Kùránì yìí kò síbi kankan tẹ́ ti lè rí tó jọrú Kùránì yìí láyé tá bá wá wo ohun tí wọ́n sọ yìí tó túmọ̀ sí pé gbogbo ìwé ìṣáájú pátápátá a lè fi wé Kùránì kò sì sí kan tí ó tún wá lẹ́yìn rẹ̀ mọ́ ma farratna fil kitabi min shay'in pé kò sí nǹkan kan táwọn Ọlọ́run ọba tá a ṣẹ́kù tá a ṣàlàyé rẹ̀ nínú Al-Qur'ani láti lè máa jẹ́ ìtọ́sọ́nà fọmọ èdè ènìyàn kí wọ́n kú tá à ń wá tá a tún fẹ́ rí lẹ́yìn Kùránì kò síbi tá a ti lè rírú ẹ̀ ẹ̀ ń bá ń fẹ́ tọ́sọ́nà ayé àtọ̀run fúnra rẹ̀ fún mọ̀lẹ́bí rẹ̀ fáwọn ọmọ rẹ̀ láti lè rí àlùjánnà wọ̀ lẹ́yìn bá tó bá tún fàyè sílẹ̀ àfi kó gbá Kùránì mú kó gbàgbọ́yé rẹ̀ kó sì máa wùwà wù. Jazakallah mọ́rọ́bí olówó mi sàn. àmọ̀ràn mi fún gbogbo mùsùlùmí káàkiri àgbáyé òun náà ni wípé ká ṣetán láti pa sí di Qur'an láyé lẹ́ni kò sálàáfíà nítorí pé àtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ títí wa tá a gbé kalẹ̀ tí àyípadà máa ń dé bá ní gbogbo ìgbà òun la fẹ́ tẹ̀lé tá a bá ti ṣetán àti tẹ̀lé Ọlọ́run tó dáyé tó dá wa sáyé tó dẹ̀ ti ṣe àgbékalẹ̀ òfin tá a fi láyé táyé wo fi dá àgbàdùn ilé ayé ọ̀hún lọ́wọ́ tẹ́ pé bá ṣe ń ka Qur'an ká máa ka ìtumọ̀ ẹ̀ kó máa yé wa ká sì máa fi hùwà wù Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní man amila bima alima warathahu Allahu ilman ma la ya'lam ẹnikẹ́ni tí ó bá ń fi ohun tó mọ̀ fi hùwà Ọlọ́run ọba ó máa fi ohun tí ó mọ̀ mọ́ yẹn ni wípé bàbá ń ka Qur'an tá ń tẹ̀lé kì í ṣe pé ká pọ̀tẹ́ ká lórí ahọ́n kàkà kó dùn nìkan ká máa tẹ̀lé gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run ọba níbẹ̀ ìgbésí ayé wo rọrùn Ọlọ́run ó sì fẹ́ pọ̀lọpọ̀ nǹkan mọ̀ wá ayé gan á wà lálàáfíà tá a bá padà sí di Qur'an. Jazakallah adúpẹ́pọ̀ lọ́wọ́ ẹ̀yin olùkọ́ wa tí ẹ wá dá wa lẹ́kọ̀ọ́ lórí Al-Qur'ani kọ́lọ́n kó bá a san yín lẹ́san rẹ̀ mọ̀rọ́bí Mikael sab mọ̀rọ́bí olówó mi ẹ ṣé gan ni ẹ kú ìdìde ẹ̀yin èèyàn wa lé àti gbọ́ kí ni nǹkan tí àwọn àfáà wa lónìí tí wọ́n fi dá wa lẹ́kọ̀ọ́ nípa Al-Qur'ani wọ́n sọ oríkì Al-Qur'ani fún wa àti gbọ́ ìgbà tí wọ́n sọ kalẹ̀ àti bí ó ti ṣe sọ kalẹ̀ bákan náà àti gbọ́ bí ó ṣe yẹ kí a kọ́ Al-Qur'ani ọ̀nà tó máa gbà fi rọ̀ wá lọ́rùn ètò wá jẹ́ kókó ńbẹ̀ náà ni pé kíkọ́ kò dàbí kíkà kíkà kò dàbí ká mọ ìtumọ̀ kò sì dàbí ká tẹ̀lé àwọn ohun tá a kọ́ nínú ìtumọ̀ tá a mọ̀ ìgbà àwọn ìgbésẹ̀ wọ̀nyí ń ló tẹ̀léra wọn nínú ọ̀rọ̀ àlámọ̀rí Al-Qur'ani ká kọ́ ká máa kà á tá bá ń kà á ká máa mọ ìtumọ̀ rẹ̀ tá bá sì mọ ìtumọ̀ rẹ̀ ká máa tẹ̀lé àwọn ẹ̀kọ́ rẹ̀ kọ́lọ́run kó ṣe ní ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa nígbà tí a tún máa pàdé lórí ètò Ohun Islam àrọ̀wá kí a máa wo MTA ní gbogbo ìgbà àti ní òrèkóòrè a ó fìrè pàdé tá bá tó fẹ́ mọ̀ sí nípa àwọn ètò yìí ẹ kọ̀wé ránṣẹ́ sí africa@mta.tv. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwa níjọ Ahmadiyya ọmọlẹ́yìn Ghulam Ahmad tó ń gbẹ̀sìn Ìsìláàmù ga káàkiri gbogbo àgbáyé lọ́kùnrin àtobìnrin lọ́mọdé àti lágbà kó Olúwa ràn wá lọ́wọ́.